me fa ona riera yuwa verere ekpon me burro won kenu papa Ese no isaume Ese no isaume okolo Ona mi mefa o omagun ede yunu agbon epo mamuro won kenu papa Ese no isaume Ese no isaume Dr. Alaska Ana mi mefa o amagun me de yunu agbon ekpon me burro mo kenu papa Ese no isaume Ese no isaume ọpọlọ Ọ̀nà mi mẹ́fà o ọmọkùn ẹ̀dẹ̀ yìí àgbọ̀ ẹ̀pọ̀n wọn múrò wọn kẹnu ẹ̀ ò bàbá. Le yogo wo se nana gba kan wo gyoda mama nana bibi de wo se baba o ma gi agbon bi wo yo wan kan o ma gi agbon na me wo sanigabo wo se o mi efe na isaume Dr. Alaska Obiago Ana mi mefa una yegwe mabonya me ya ekpon burro me kenu papa Ese no isaume Ese no isaume ọpọlọ Ọ̀nà mi mẹ́fà o ọmọkùn ẹ̀dẹ̀ yìí àgbọ̀ ẹ̀pọ̀n wọn múrò wọn kẹnu ẹ̀ ò bàbá. Tọ́mọ tọ́gẹ̀tọ̀ lẹ́kọ̀ọ́ èjì lẹ́kọ̀ọ́ ayà tọ́wà gbọ́n lẹ́kọ̀ọ́ ayà nyàgbọ́n lẹ́kọ̀ọ́ wẹ̀gà wọ́n ọ̀gbọ́n náà mọ ẹ̀yìn wẹ̀ rẹ̀ ẹ̀fọ́rọ̀ pa ẹ̀wẹ̀ òkè wẹ̀ ọ̀ yà so ẹ̀sẹ̀ náà wù mẹ́ kẹ́kẹ́ àbí bẹ̀ ká mẹ́ yà fẹ́ ọ̀rẹ́ máa wẹ̀ Jésù ọ̀rọ̀ mi yé ké ẹ̀rí ọ̀rẹ́ àwẹ̀ náà wẹ̀ máa yà fẹ́ ẹ̀dí Jésù. Tọ́mọ tọ́gẹ̀tọ̀ lẹ́kọ̀ọ́ yìí o. Àwọn ẹbí àwọn kí àti ẹ̀mẹ̀ kan o.